لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم. صدق الله العظيم. ẹ dákun gbogbo mùsùlùmí tá a wà níkàlẹ̀ àbí gbogbo àwa tá a jẹ́ ọmọ inú ilé. mo rí i pé ohun tí mo mú dání yìí wọ́n ti máa gbé sórí nẹ́ẹ̀tì. ó sì wù mí kọ́ bọ́ sórí nẹ́ẹ̀tì. tolóde bàbá wa Mawlana Sheikh Abubakry lawa. radiyallahu ta'ala anhu. àmọ́ síwájú kí n tó sọ kankan Mawlana Sheikh Abdul ẹ dákun mo yọ̀ǹda kẹ́ ẹ lọ jókòó mbẹ́ wọn. tí mo bá gbé yín dúró mo gbé bàbá mi Aríkéwúlò dúró ni. adamallahu hayatahu. ẹ dákun mo yọ̀ǹda ẹ dákun. ọjà tọ́lọ̀ ń dá fún yín ò ní bàjẹ́ láéláé. amiina. ọlọ́wọ́ bá wa Aríkéwúlò lọ́dọ̀ Ọlọ́run. amiin. dákun gbogbo ìwọ tó bá mọ̀ pọ́lọ́hún bẹ lára rẹ tí sì ń ṣiṣẹ́ lára rẹ. torí àwọn kan bẹ wọn gbà pọ́lọ́hún ní ṣiṣẹ́ lára wọn. torí gbogbo ẹni ó bá gbà pọ́lọ́hún ní ṣiṣẹ́ lára tòun kò ní kọ̀ndẹ́mù ọmọlàkejì. tó bá mọ̀ pọ́ba tí ń ṣiṣẹ́ lára àwọn ní ṣiṣẹ́ lára ọmọlàkejì kò ní kọ̀ndẹ́mù ẹ̀. bẹ́ẹ̀ bá lẹ́ni tí ń kọ̀ndẹ́mù kan láyé nǹkan gidi ò sínú ilé wọn ni. dákun ìwọ tó bá mọ̀ pọ́lọ́hún tóbi lọ́dọ̀ rẹ bá ń pariwo rẹ pé Allahu Akbar. Allahu Akbar. gbogbo bí kíbi ni tí mo sọ bẹ́ẹ̀ bá ní kálómi ò kí Ọlọ́run ẹkùn tí ọmọ sun ni pé mo fẹ́ kọ́lé yìí tí kọ́ àbúrò mi ní lágbájá mo jù lọ lọ́jọ́ orí ó sì lè kọ́lé síwájú mi bọ́ bá lẹ́ni tí ń sọ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé yàrá tó gbé nínú ìyá rẹ̀ ta ló kọ́ síbẹ̀. dákun ìwọ tó bá mọ̀ pọ́lọ́hún ní tọ́jú rẹ láti pìlẹ̀ tó bá ń pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí pé Allahu Akbar. Allahu Akbar kabira. orí ẹlẹ́ẹ̀kẹta yìí bàbá wa Khaleepha Kaafy ni wọ́n ní. adamallahu hayatahu. kò sí tó jẹ́ kí n sọ bẹ́ẹ̀ àwọn Khaleepha kan bẹ wọ́n ń bá wèrè jà dákun gbogbo wa tó bá déèyàn láyé mọ́ bá wèrè jà o torí tó bá fi lè mú ọ bá wèrè jà ìwọ gangan kọ́ ni wèrè fẹ́ bájà aṣọ ara rẹ ló fẹ́ fàyà o gbogbo aláṣọ gidi láyé ẹni kò sọ aṣọ tó wọ̀ kọ́ mọ́ kọjú ìjà sí wèrè wèrè lè kọjú ìjà sí ọ ọ̀sà fún ni o àìmọye àwọn aláṣọ gidi ni wọ́n kọjú sí wèrè táṣọ wọn dà kísà lẹ́ni torí wèrè ọba wọn gangan jà aṣọ tí wọ́n wọ̀ ohun gangan ló fẹ́ sọ dà kísà torí ẹ̀ mo fi máa ń sọ fún gbogbo àwọn tí wọ́n bá wà nípò Khaleepha Kaafy wípé gbogbo ohun téèyàn ọba àwù kan sọ ẹ má fún wọn lésì àlàyé ọ̀rọ̀ ni ẹ ṣe fún wọn o. Allahu Akbar ẹlẹ́ẹ̀kẹta yìí dákun bá ń gbóhùn rẹ̀ sókè dáadáa bó bá ṣe lọ sókè tó ìwọ bí gíga rẹ náà ìwọ náà bá ẹ̀san rẹ̀ níwájú Ọlọ́run bá ń pariwo Allahu Akbar. Allahu Akbar kabira. níjọ́ ní iná mo sọ nípa Allahu Akbar níbi tẹ́ ẹ pè mí sí níjọ́ ní iná bẹ́ẹ̀ àmọ́ mo wá rí i pé ọdún yìí gangan ni Allahu Akbar ṣiṣẹ́ tá a bá wo ọdún yìí 1445 ẹ divide ẹ pẹ̀lú wákàtí márùn ẹ divide ẹ pẹ̀lú 5 yóò fún wa ní 289 àdàdì Allahu Akbar kò sì dín àbíyẹ kí Ọlọ́run. Allahu Akbar. àtàrà Ọlọ́run kí ànábì. sallallahu alayhi wa sallam. ìròpẹ́ ń tọ́ fẹ́ràn ànábì wà láàyè. sallallahu alayhi wa sallam. ó ti sọ fáwọn èèyàn pé tó bá ṣe pọ́jọ́ bí ànábì ni ọmọ dájà lẹ̀ ìwọ tó ọmọ pa ànábì ń bẹ ìwọ máa ṣe ẹni tó ní òsì kóhun máa ṣe kò síjà ń bẹ torí bí tá a sọ ayé ìsìlámù dálé ni a ti sọ di battlefield mọ́ tara ànábì. sallallahu alayhi wa sallam. ó kí Mawlana Sheikh Ahmad Tijani. radiyallahu ta'ala anhu. àtúbà wíbẹ̀ lẹ́ẹ̀kan sí. radiyallahu ta'ala anhu. ní ti ń fa ariwo kiri lórí nẹ́ẹ̀tì lé nínú o. mo lọ sí programu kan lọ́sẹ̀ tó kọjá lọ́dọ̀ bàbá Sheikh Abubakry lógún ojúlé. mo wá sọ fáwọn èèyàn pé kí wọ́n kí Sheikh Ibraheem. afa kan wá ń bẹ ó gbé sórí nẹ́ẹ̀tì. wọ́n wá ní ẹ̀rí bí wọ́n ṣe ń pẹ́ Sheikh Ibraheim lé. mo wá rí i pé inú mòlúdì kan ní bí inú Sheikh Ibraheim gẹ́gẹ́ ní bí àfáwọn. ìgbà tí ó wàá ka àdísì ọkà àdísì lùkùdísì kan
mo wá rí pé àfa yọ ọmọ tó máa ti ń wí ni ìsàn kẹsẹ̀ bọ̀sẹ̀ àmọ́ rí pé kéwú ní ń darí rẹ̀ òun gan ọ̀gbádùn ayé rẹ̀ ọlọ́run kọ́ ṣètánì ní kéwú àmọ́ ọlọ́run ò fira rẹ̀ mọ́ ṣètánì bẹ́ẹ̀ bá wá rẹ́ni tí kéwú bá ń gùn tí ọba mọ ọlọ́run pẹ̀lú ẹ ti mọ̀ pé kéwú nìkan lọ́mọ ọlọ́run gangan ò yé dákun mọ tara Sheikh Tijani bá ń pariwo yìí yẹn sílẹ̀ kan náà. Yes, radiyallahu ta'ala anhu. bí n bá tiẹ̀ fẹ́ wí bẹ́ẹ̀ tí mo bá rántí orin bàbá mi Mawlana Sheikh Abdullahi Amaahullah. Radiyallahu ta'ala anhu. bàbá mi ní fàgbà ngbà tí kì í ṣe Ibraheem débi kan wọ́n ní man shakka fi barahama labudda kalima jinuni wa mukiri barahama salakita fili khusrani. dawsuli diyazi zamani. ẹnu bí tí mo bẹ́ tunu. bàbá ti sọ pé ẹni tó bá ti ń ṣe iyèméjì pé kò sẹ́ni tí ń jẹ́ ṣe Ibraheem ó ṣe é ní o kò ṣe é ní o ó tẹ̀lé é ní o kò tẹ̀lé tó bá ti lè takò ọlọ́ni ẹ má wo ń tọ̀hún bá kan ẹ sáàpà pé wéèrè ní sọ̀rọ̀. wọ́n nírú ẹni bẹ́ẹ̀ nínú òfò lẹ́ẹ̀tì tún máa wá bá mo wá wo àfa àti ń sọ̀rọ̀ nítorí tí mo lánàá Sheikh Dawud alfa ńlá tí wọ́n sọ̀rọ̀ nípa alimahabubu àfa yìí náà lọ́kọ́kọ́ bọ́ sórí nẹ́ẹ̀tì tí ń takò àfa. mo wá rí i wípé gbogbo ẹni tẹ́ bá ti rí bẹ́ẹ̀ iṣẹ́ àtakò lọ́lọ́ ni ọwọ́ ṣe láyé ẹ má fèsì fún un. gbogbo ẹni ọlọ́run bá ti ní ọwọ́ abẹ́ ebú láyé ebú náà ni ọmọ bú o. gbogbo ìwọ tọ́lọ́run bá wá fi sọ́nà ìwọ mọ̀ kú ò lórí ibi tọ́lọ́run bá fi ọ sí. ẹ dákun tó bá ń kí Mawlana Sheikh Ibraheem lẹ́ẹ̀kan sí. radiyallahu ta'ala anhu. mọ́tàlá Mawlana Sheikh Ibraheem. Sheikh Ali Size. Size radiyallahu ta'ala anhu. àti gbogbo ìdílé Size lápapọ̀. mo kí bàbá ọlọ́ṣọ́dì. radiyallahu ta'ala anhu. Awwalu. Awwalu. ẹ dákun ẹ bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. Awwalu. wọ́n láti pọ́n àwọn bàbá wa jù wọ́n mọ̀ pọ́lọ́run lọ pọ́n wọn. mọ́tàlá Mawlana Sheikh Awwalu. mo kí bàbá àgbà nílùú Ìtìrẹ nílùú Ìṣàpàtì. radiyallahu ta'ala. Mawlana Sheikh Abubakry. radiyallahu Sulaiman. ta'ala anhu. ẹ dákun ẹ bá wí dáadáa. radiyallahu ta'ala anhu. mọ́tàlá Mawlana Sheikh Abubakry Sulaiman. mo kí ìkàlẹ̀ bàbá wa Alkhaleepha Kaafy. adamallahu hayatahu. o dákun bá wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan sí. adamallahu hayatahu. omi tó dákẹ́ jẹ́jẹ́ bí ẹni tí ó lè gbé ni lọ. gbogbo tí ń jẹ́ ádàbù tí ń jẹ́ ẹ̀kọ́ pátápátá ní nbẹ lára Alkhaleepha Kaafy. ìmọ̀ wa wọ̀ wípé tá a bá láwọn kan tí wọ́n ṣe wọ́nrẹ̀wọ̀nrẹ̀ tí mo bá wá rí irú yín màá wá ní kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀. bí wọ́n bá ṣe tọ́ oníkálukú ni. níjọ́ tá a wà nílé kéwú àwa kan ó ní àlẹ́kọ̀ọ́ àwọn jẹ́ senior wa mo lẹ́yìn ilẹ̀ wa kẹ́kọ̀ọ́ ń dárú kéwú làwa wá ké. ó ní kí ló dé tí mo fi rí bẹ́ẹ̀ mo ní Jibrilu kọ́lọ́kọ́ ànábì lẹ́kọ̀ọ́ àdábà ní rọ̀bì lówì fàásánà tàdíbì àṣẹ́ni tẹ́kọ̀ọ́ ọ̀bá sí lára rẹ̀ ní ọmọ wẹ́kọ̀ọ́ kí lè kéwú ní ọlọ́ọ̀kí lè kéwú. tó bá wá pàdé àáfàá tó lẹ́kọ̀ọ́ àti bíbí ire tí wọ́n bá jọ pàdé ara wọn gbogbo nǹkan ni ó pè lára ń tọ̀. bàbá wa Khaleepha Kaafy. adamallahu hayatahu. ọlọ́mọ pé yín o. ọwọ́ á pé gbogbo ẹ̀yin ọmọ bàbá wa ṣe Abubakry bẹ́ẹ̀. gbogbo yín pátápátá lọ́lọ́ wa ni ẹ gbà fúnra yín. ẹ bára yín fà. bọ́ wá rí i wípé ilé tẹ́ ẹ bá ti rí tírú ẹ̀ ń ṣẹlẹ̀ kò lè má ṣẹlẹ̀. ibi tí bá ti ń ṣẹlẹ̀ àmọ́ wa wo wípé ẹrù àwọn àgbàlagbà iná ló tóbi báyìí ibi ọlọ́run bá wá ṣerú eléyìí sí àfi ká mọ̀ kí ọlọ́run lórí ẹ̀. mo ti ọ̀dọ̀ yín mo kí gbogbo tí ń jẹ́ Mawlana Abubakry radiyallahu ta'ala anhu. baba Hamid gbogbo yín ni mo kí kò sí ní tó jẹ́ kí n máa ṣe báyìí baba wo ni wàásù ń bẹ́ ń kalẹ̀. masha Allah. èrì ní í sẹ̀ òjò ń padà ń bọ̀ wá rọ̀. adamallahu hayatakum. mo kí ọjọ́ mi Sheikh Abdul Akanni. adamallahu hayatahu. mo kì í mo fi bàbá mi aríkéwú ló kì í. radiyallahu ta'ala anhu. mo kí bàbá wa tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn. akiwa. mo wá kí ọ̀gá mi ṣe búlàlà. búlàlà. bí wọ́n ṣe gbọ́ pé mò ń bọ̀ ń bì wọ́n ti rán ẹnìkan sí mi pé àjọ pàdé ń bì.
ìfẹ́ Ọlọ́run lẹ́ni bàbá mi àríkẹ́wúlò wọ́n ní ẹ sọ fún gbogbo ẹni tó bá nìkan láyé pé kó fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí kó má fi fàárí kún torí gbogbo ẹni tí ń sọ báwọn èèyàn pé ìdí èèwọ̀ lẹ́wà ẹni kó wo ibi tóun náà dúró sí dáadáa ìwọ tó ní kinní kan àràmù ni ibi ó dúró sí tó bá wọ̀ dáadáa ọmọ kórìí àràmù ni wọ́n náà dúró lé àmọ́ yìí ń bọ̀ ń bẹ̀ bàbá abúlálà gbogbo àwọn Sheikh Abubakry náà la wà láàrin wọn yìí gbogbo wọn ni wọ́n jókòó yìí gbogbo yìí ni mo kí mo wá padà sọ́dọ̀ bàbá wa ní Gbodofu. Adamallahu hayatahu. Sheikh Ibraheem Ahmad. Ani'amallahu alaykum. ẹ má bínú pé mo la ọkọ̀ máa yín lórí o Hasbunallah. Masha Allah. bàbá mo bá yín dúpẹ́ pé ìjọba jẹ́ o mo bá yín dúpẹ́ láti ọdún tí mo ti mọ̀ yín ẹ máa tún nǹkan ṣe ni ẹ bá nǹkan jẹ́ rí o bọ́lá bá ṣẹlẹ̀ láàrin gbogbo wa báyìí ẹ ṣàtúnṣe rẹ̀ mo wá tara yín mẹni tí ń jà nábì Ibraheem gangan Alayhi salatu wa pé salam. bàbá àgbà tí máa tún nǹkan ṣe ni mo fi bàbá wa Salati kí yín Radiyallahu ta'ala anhu. mo fi bàbá wa àgbà ní Gbodofu Radiyallahu ta'ala mo fi wọ́n kí yín ọlọ́run ò ní gba ọ̀rọ̀ lẹ́nu yín Amina. ọlá ti tóbi Al-Qur'an Amin. ọlá àlù lọrin. Amin. mo wá fi ọ̀dọ̀ yín kí gbogbo àwọn nukaba tí ń bẹ níkàlẹ̀. Salamun alaykum. ẹ dákun ẹ má bínú gbogbo ẹ̀yin Abdulkirun. Laysa li haqqun gina. gbogbo yín ni mo kí o. Wa inni alayni fi qurbi wal bu'di. kò sí nítorí àmọ́ pariwo yín ẹ̀yin náà ń pariwo àwọn kan ni. gbogbo ẹni tó bá lóun ò ní ṣe kọ̀ńdọ́kítọ̀ kò ní pèrò sọ́kọ̀ àwọn àgbàlagbà níjọ́ tọkọ tiẹ̀ náà bá délẹ̀ yóò gbófo. mo kí gbogbo yín o mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà láàyè yìí mo kí ṣe ẹ̀ ti dá àwọn èèyàn lójú mẹ́wàá. Akramakumullah. mo wá kí gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin ìyá ilẹ̀ pọ̀ níjòkó a máa kí yín ni kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè kí obìnrin tó kò lè rí kí tán bọ́lọ́hún tó dáa ṣe kí torí bọ́lọ́hún fúnra rẹ̀ ló fóbìnrin lódìdí súrà kan ní Al-Qur'an. abẹ́yẹ ọ̀kan tí mo sọ tí wọ́n sì ń gbé kí iná ní tùsọ̀ fẹ́yìn náà. gbogbo oníkálukú la jẹun àárọ̀ àjẹtọ̀sán àjẹtalẹ́ àmọ́ àwọn ọkùnrin mọ́fẹ̀mí balẹ̀ pọ̀ fẹ́ jẹun ọ̀sán nírọ̀rùn. ọ̀rọ̀ oúnjẹ àárọ̀ gbogbo wa lájọ jẹ nílé àwọn tó bí wa obìnrin ò ní jẹ yìí kọ̀jí jẹ tọ̀sán lé bàbá rẹ o ń bọ̀ wá jẹ nílé ọkọ rẹ̀ lásìkò tó yẹ kókùnrin olóhùn fẹ́ jẹun ọ̀sán yóò máa wá oúnjẹ ọ̀sán tìyàwó rẹ̀ yóò tún máa wá oúnjẹ àárọ̀ tọmọ yóò sì máa wá oúnjẹ alẹ́ àwọn òbí ẹ̀ ṣé ẹni báwọn ọkùnrin adáná báyìí àmọ́ ẹ sọ bóbìnrin tí ń jẹun ọ̀sán lọ́wọ́ bẹ́ẹ̀ tí ń jẹ oúnjẹ ọ̀sán refreshment ni èyí jẹ́ jù àwọn kan jẹun ọ̀sán yóò ó dóúnjẹ alẹ́ wọn àrùn ìjẹ mọ́ ọ̀dọ̀ talẹ́ ti jẹun alẹ́ ọ̀dọ̀ ọmọ yín ló ń jẹ alẹ́ wà gbogbo ọkùnrin tó bá wá fẹ́ jẹun alẹ́ àfi kọ́ bẹ̀ yín kẹ́ ẹ fún un jẹ́ ń bẹ̀. mo kí gbogbo ẹ̀yin yá wa ìyìn ní sọ àríwú jù bẹ́ẹ̀ lọ. Akramakumullah. torí àwọn obìnrin kan bẹ wọn àjẹkẹ́ni tó ló ń jẹ alẹ́ orí jẹ nítorí pé àwọn fẹ́ jẹun ọ̀sán wọ́n wá jẹun oúnjẹ alẹ́ alálẹ́ wọ́n jẹ mọ́tò san wọn nígbà tí talẹ́ tí wọ́n délẹ̀ àwọn náà ò rí jẹ mọ́ o má di ẹni oúnjẹ alẹ́ lọ́wọ́ àwọn ọkùnrin la dáná a máa wo oúnjẹ ọ̀sán tìyàwó lásìkò táwọn ká wo oúnjẹ ọ̀sán fúnra wa a máa wo oúnjẹ àárọ̀ tọmọ a sì máa wo oúnjẹ alẹ́ àwọn tó bí wa gbogbo ẹ̀yin ìyá wa ni mo kí ọba tí mọ̀yàn kí yóò bá mi kí yín jù bẹ́ẹ̀ lọ. Amina. yóò kí yín lára ọmọ yóò kí yín lára ọkọ àmọ́ àkọ́bí yín ni ẹ tọ́jú ká ẹ lè bá a jèrè àbígbẹ̀yìn àkọ́bí yín náà lọ́kọ yín o torí ń jọ́ tẹ̀ ẹ̀ tí ì rọmọ rárá òun làkọ́bí yín àfi ká ẹ mójútó. ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́nìí. Akramakumullah. torí ẹ padà bọ́ wá sí ìwọ ọkùnrin tí wọ́n sọ fún wípé tọ́jú ìyàwó rẹ̀ dáadáa ọlọ́pàá mú lẹ́rọ lọkùnrin orí òpólódú òyì bí ó ṣe mú standing náà nù ni àwọn yóò sì mọ gbádùn lọ lára rẹ̀ Allah. ẹrù láéláé ni wọ́n
wọ́n pè lópo múlẹ́rọ. Ladies first. Ladies first. Akramakumullah. Obìnrin là kọ́kọ́ wọ́n lóyìnbó òyìnbó sọ̀sọ́kúsọ ọmọ lóyìnbó sọ̀sọ́kúsọ Ọlọ́run ló ní yahabuli mọ́ yàṣáwì iná ló sì síwájú zukura. Subhanallah. Kókó ọ̀rọ̀ mi lónìí òun náà ni wípé a pariwo ìmánì. Ǹjẹ́ ìmánì ṣẹ́kù mọ́? Kí ni ń jẹ́ ìmánì? Torí ń ta gbé dání ohun tó tóbi ni. Bàbá wa Khaleepha Kaafy. Ramallahu hayatahu. Ẹ wo ní ibi táwọn bàbá yín gbẹ́sẹ̀ yín sí gbẹ́sẹ̀ kú ń bẹ àti gbogbo àwọn tí ẹ jọjọ́ mọ bàbá. Nítorí àìgbẹ́sẹ̀ kú ń bẹ iná lọ́jọ́ ọmọ rí báyìí o. Àwọn ọmọ kan bẹ wọn à lè tọ́ka sẹ́ni ó dé èèyàn nú ẹbí wọn. Irú wọn ni wọ́n máa ń sọ wípé àwọn ò fojú ẹni ó dé èèyàn gbolẹ̀. Ẹ̀yin bàbá wa ìmánì ti sọnù. Àmọ́ tó dunni jù ní wípé sọ yẹ kí ìmánì sọnù lọ́dọ̀ àfà. Ọlọ́run ó sọ pé ká kọ́ ìrun kíkí lára ànábì. Ànábì sì sọ fún wa pé sọ̀lú kàmáàrà àìtùmúní. Bàbá Gbodofu ta lórí ìrun kínú wa. Tọ́kì kàmáàrà àìtùmúní lówí o. Kò sẹ́ni tó rí ànábì níbi títí ń kírun. Sallallahu alayhi wa sallam. Tá a bá ní ká dájọ́ ọ̀run àwọn sàábẹ́ nìkan ni wọ́n nírun. Torí àwọn ló sojú wọn tí fi ń kí. Àmọ́ kò wá sí ntọ́jẹ́ kẹ́mi wọ́n dúró lórí ipa nírun. Àwọn tí wọ́n gbọ́ àwa ò rí a máa gbọ́. Béèyàn ọba wa rí tó bá gbọ́ tó bá tẹ̀lé Ọlọ́run á máa ṣàánú ẹ̀. Àmọ́ ńgbà táyé délé ni àwọn kan ti gbéra wọn sípò Ọlọ́run. Wọ́n sì ń sọ nǹkan míì jáde. Irú ẹ̀ làwọn tí wọ́n ń bú àwọn Sufi. Àwọn tí wọ́n ń bú àwọn Sufi àwọn ni wọ́n sọ báwọn èèyàn pé lágbájá ní ọ̀wọ́ ọ̀nà lágbájá ní ọ̀wà àlìjánná. Sẹ́ẹ̀mọ̀ pé wọ́n ti fi ra wọn sípò Ọlọ́run systematically. Torí ẹ̀ mo fi sọ pé kò sí ti ń jẹ́ ìmánì lọ́dọ̀ wọn mọ́. Torí ọ̀dọ̀ àwọn Sufi nìkan ni ìmánì ṣẹ́kù sí. Ẹ má bá mi ká lọ tó gbóhùn tá a fà kọ ó ní kàǹkan kan mẹ́lẹ́ ni o. Akramakumullah. Àwọn tí wọ́n ní tí wọ́n kà ni wọ́n ń bẹ́ kalẹ̀. Tí kì í bá ṣe pé bó ṣe jẹ́ ayé bàbá wa ṣe Abubakry ẹ gbọ́dọ̀ pè mí kí n mọ̀ dáhùn. Gbogbo tí n bá ń ṣe bó gbọ́dọ̀ filẹ̀ torí gbogbo ẹni tó tún ayé àwọn ọmọ ọlọ́mọ ṣe lánàá ayé tiẹ̀ náà lè bàjẹ́. Tẹ́ bá wá pè wá ẹ̀yin tẹ́ wá jẹ́ Khaleepha àti gbogbo ẹ̀yin ọmọ náà ẹ̀yin gẹ́ wá kájú ẹ̀ torí àwọn Khaleepha kan bẹ wọ́n mọ̀ sọ fáwọn èèyàn pé ẹ kú ilé ẹ bí wọ́n pé ń bo wọn lọ tí wọ́n ń kí wa kú ilé. Kò jáde ńlé o kò bẹ̀rù ọjọ́ táwọn èèyàn bí pé bí tẹ́ tiẹ̀ lẹ́ lọ́njọ́ ní ìkìlẹ̀ mú bọ̀ torí gbogbo ẹni ọba bẹ̀rù bẹ́ẹ̀ kò ní kí àwọn èèyàn kú ilé láì tí ì mú kankan dé. Ẹlẹ́ẹ̀kejì àwọn Khaleepha kan sì ń wo nǹkan lọ́wọ́ ni wọ́n èrí wọ́n wá pe àwọn èèyàn pé ẹ wá wò ó. Ẹ má bọ̀. Bí wọ́n bá wá dọ́dọ̀ wọn pé kílẹ̀ ni a wá wò wọ́n làwọn náà ò tí ì rí dáadáa. Subhanallah. Àmẹ́yìn rí dáadáa ẹ jáde lọ ẹ padà wálé ẹ sì rí nǹkan mú wálé. Mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àyá Kùránì tó bá mi ké ba'dal isti'aza wal basmala. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Laysal birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal maghrib walakinnal birra man amana billah. Àwọn àkìní kọjá bí ẹyọ kan man amana billahi náà ló dúró sí. Sórí lórí man amana onìkan. Bàbá ni a máa tu ilé oṣù bá wa ń bẹ̀. Laysal birra an tuwallu wujuhakum. Ọlọ́run ní ẹ kọ́ ìwà
lára ànábì ìyìnrà tí yóò bá ànábì ń kalẹ̀ ṣàtò ọlọ́wọ̀n ni akọ́kẹ́wù lára ànábì o ìgbà tí mo sọ yí pé bọ́ ọba ní kò sí ń tọ́ ọmọ ànábì ọmọ ju kùránì lọ àfa àwọn bá tún gbé yẹn wá ó ní ẹ̀gbọ́n là ànábì ọmọ ju kùránì lọ àdísùlì kùdìsí ńkọ́ mo ní kí ló síwájú àdísùlì kùdìsí akẹ́wù dàrú mọ́ lọ́wọ́ ni òun náà kọ́ ẹ mọ̀ pé mìíràn bá ti mọ̀ kọjá tí ó wúlò fún adáradá lókùn tí ọmọ fi ṣe. ọlọ́ni ẹ̀kọ́ ìwà lára ànábì tó bá ṣe pẹ́ sìn la fẹ́ kọ́ kò sẹ́ni tó lè rẹ́sìn ṣe bí ànábì. wọ́n wá béèrè pé kí ni ìwà ànábì lọ́wọ́ nana Aisha nana Aisha ní alukurani iná ni ìwà ọkọ òun ajẹ́ pé ntọ́ bá ti yàtọ̀ sí kurani lára ànábì kìí ṣe wà ànábì alukurani òun náà làwọn abẹ́ fi sọ̀rọ̀ yìí. laysa al-birra an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib. alukurani ni ká kọjú sí kíbúlà ká máa wá kíbúlà káàkiri akọjú sí kíbúlà ń kírun ẹnìkan níbẹ̀ yẹ kọ́ ni kíbúlà mo lọ́ọ́ rántí ọ̀gbàgbé shatira al-masjidil harami ni shatira ló wí gbogbo ibi tó bá jẹ́ ẹgbẹ̀gbẹ́ masjidul harami náà kíbúlà ni. walakin nígbà tí àwọn akọjú sí kíbúlà bàbá Gbodofu àwa kírun tán láàmọ̀rún kí mo ní ẹ sọ pé kọ́ lọ mú rìsọ́ọ̀tì tiẹ̀ wá tọ́lọ́ fi sọ pé òun lọ́mọ̀ kí. àsẹ́ni tí ò rí rìsọ́ọ̀tì mú wá tọ́lá àwọn nǹkan ọ̀mọ́ ṣe ẹ béèrè pé ń bọ ní ọ̀parí tiẹ̀ sí. walakin al-birra man amana billah. Al-Qur'ani ní ká kọjú sí kíbúlà àti ká kọjú sẹ́yìn kálá ń sin lóhun Al-Qur'ani ní ẹ̀kọ́ ni dáadáa kí wá ní dáadáa. walakin al-birra man amana billah. Al-Qur'ani ti ń jẹ́ dáadáa òun náà lẹni tó gbọ́ lọ́ngbọ́ àwa fẹ́ tú ìgbàgbọ́ kí ni ń jẹ́ ìgbàgbọ́ ohun tó tóbi tó ṣe wípé bẹ́ẹ̀yàn bá sọ pé òun fẹ́ rọ́lọ́run lálìkìyámà tí ó bá rí ọlọ́run lára ọmọ làkejì rẹ̀ láyé kò lè pàdé ọlọ́run lálìkìyámà. ẹni tó nígbàgbọ́ kì í fẹnu àbùkù kan iṣẹ́ ọmọ làkejì rẹ̀ torí pé yẹ kó nígbàgbọ́ wípé ẹni tó ń sọ yìí ọlọ́run ló sọ ọ́ dà tó sọ ọ́ dà àmọ́ kò sí gbàgbọ́ tí gbàgbọ́ bá wà ní kò yẹ kí Ṣẹ̀tánì ó tako sí ọlọ́run lára Ádámọ̀. wọ́n lọ pariwo àwọn àfáwà jù à ń pariwo Sheikh Ibraheem jù wọ́n wá béèrè pé ta ló wí bẹ́ẹ̀ mo lẹ́ni tó sọ bẹ́ẹ̀ èèyàn rí ò sí lé wọn ní o ẹ má bàa fà á torí bẹ́ẹ̀ bá ń bà fà á yóò tún máa sọ nǹkan mí náà ni. ẹni tó ní wọ́n pariwo Sheikh Ibraheem jù Allahu ta'ala anhu. ó sì lóhùn gbọ́ kí ló dé tí ó gbàgbọ́ pé ọlọ́run ló ṣe Sheikh Ibraheem bó ti ṣe wọn. àmọ́ mo wá rí i wípé èsì tí wọ́n mú wá òun ìbínú àti kèéta tí ń bẹ lọ́kàn wọn iná ni wọ́n hú jáde. ohun tí ń jẹ́ dáadáa tí ń jẹ́ ìgbàgbọ́ òun náà ni pé kó o máa rí ọmọ làkejì rẹ wípé ọba tó sọ èmi dà báyìí lọ́sọ̀ òun náà dáńtọ́ dà. tí ẹ bá ṣe bẹ́ẹ̀ ẹjọ́ ẹ dákun sóhun wèrè láti ya wèrè ọgbà ntọ́lọ́ sọ̀hún dání. ìwọ tó wo wèrè tó ní wèrè yìí ta ló sọ fún ọ pé wèrè ló kọ rẹ̀ tẹ́lẹ̀ ṣé wèrè ni wọ́n sọ ń jọjọ́ mẹ́jọ ó sọ wọ́n ló kọ rẹ̀ ọlọ́run tó wá forúkọ rẹ̀ kún ó kọ rẹ̀ kàkà kó dúpẹ́ ó sì ń kọ̀ndẹ́mù ọmọlàkejì. gbogbo ẹni ọgbọ́n ló ń gbọ́ kì í fojú rí náà tọ́lọ́ ń bá ṣe sára ọmọlàkejì bọ́lọ́wọ́n ọba ṣerú ẹ̀ fún yín ẹ jẹ́wọ́ fáyé bọ́lọ́wọ́n ò ṣerú ẹ̀ àmọ́ kẹ́ ẹ máa takò ẹni ọlọ́run ṣerú ẹ̀ fún. wọ́n ní wọ́n pe Sheikh Ibraheem kíkì yẹn ti pọ̀ jù wọ́n pẹ́ sọ́dọ̀ ọlọ́run
mo ní rárá o ó ṣe mistake ni o ọ sọ pé aṣọ di ntọ́lọ̀ ń sọ ọ́ dà torí gbà tó sọ fún wa pé òsì mòlúdì wọ́n la ti ń yí ànábì jù mo ní ẹ má dààmú ara yín kọ́dọ̀ ọlọ́run pe ànábì lórúkọ ara rẹ̀ òun ló pe ní rọ̀ wúfù ó tún pe ní rọ̀ ìmù. bìlì mu'minina rahufur rahim. àṣẹ gbogbo ẹni ọba gbàgbọ́ lànàbì ọjà àánú fún torí pàwọn àgbà àgbọ́tà ń ṣe sàlátùl fàtì ojú wa ló tutù yìí ká dárun gbọ̀n sí iná lè yóò fi wà lìjánà kó mú bí ọlọ́run kọ́ sí wa sẹ́ni tí ọba wa dárun gbọ̀n sí nísìn kò ní wà lìjánà ẹ bá wa sọ fún wọn pé mẹ́jọ là lìjánà La ilaha illallah. kò lè gba gbogbo yín èyí ọba sẹ́kù ńlẹ̀ àwa tá à ní irùngbọ̀n náà á mọ̀ wọn bẹ̀. àwa tá a sì nínà àwọ̀ bì kan. àbí o akramakumullah. kí ló dé tá a fẹ́ máa pín kò sí gbàgbọ́ lára wa ni tí gbàgbọ́ bá ń bẹ lára wa tíra tó ọkà tíra onítìrà ni àwọn ọ̀rẹ́dì àti katira àtàwọn àfa wa àwa tí wọ́n rọ́jú katira àwọn àfa wọn àwa ń sọ irọ́ táwọn àfa wọn pàjáde ń bẹ àtòdodo tí wọ́n sọ torí àwọn náà sọ òdodo nípa Sufi àwọn ọmọ wọn ni wọ́n fẹ́ tẹ̀lé àwa rí i wípé kò sí ń tọ́dá wàhálà lẹ̀ iṣẹ́ owó ni wọ́n ń ṣe kìí ṣe iṣẹ́ súnà kìí dẹ̀ ṣe iṣẹ́ tọ́lọ́ gbàtẹ́ nìkan nu wọ́n rí i pé wọ́n fẹ́ bá yé òun jẹ́ síkọ̀ padà nígbà padà tán kí ni wọ́n kó tì í sí tí ìbáṣepọ̀ ní kankan ti ń bẹ́ẹ̀ àwa sọ iṣẹ́ Ọlọ́run di iṣẹ́ awo gbogbo ẹni tó bá lóun ṣe Maulud ànábì tó bẹ́ẹ̀ sallallahu ó alaihi jù bẹ́ẹ̀ lọ wasallam. ẹni tó bá ní ọkàn kò sẹ́ni tó jẹ́ ọ nípa ó ṣe tiẹ̀ nu àmọ́ ẹ má sọ ìsìláàmù di battlefield. bàbá wa Khaleepha rahimallahu hayatahu. ìtẹ̀ bá lọ́wọ́ àwọn bàbá yín lẹ́ ṣe yìí Ọlọ́run ò sì ní jó kú olè yín láéláé. amiina. torí gbogbo àwọn ọmọ tí wọ́n eléyìí kú onílé wọn àwọn ọmọ ni wọ́n da gbogbo ẹ̀rú máwọn òbí wọn lọ́wọ́. man amana billah. man amana billahi. ẹ sọ fún wa pé nìkan ṣe kinní kan ẹni ọ̀tẹ̀ yín lọ́rùn ṣé ẹ sọ fún wa pọ́lọ́wọ́n ọ̀mọ̀ sí ni. gbogbo téèyàn ṣe láyé ìtọ́lọ́run fẹ́ kọ́ ọmọ ṣe ló ń ṣeun. èyí táyé bá wá pè ọ́ sákìyèsí pé ọ̀dà tètè jáwọ́ ń bẹ̀ kó o tú bá lọ sọ́dọ̀ Ọlọ́run. èyí tó bá bá náà Al-Qur'an pé kò da ìwọ náà jìnnà sí. kèé sí èèyàn ni ó fẹ́ nìkan mọ̀nà. kọ́dọ̀ Ọlọ́run sọ nínú Al-Qur'an ó ní sọ ọbẹ̀ máa kórìíra èèyàn nítorí pé kò ṣèèṣì rẹ ni. kọ̀ọ̀kan èmi Ọlọ́run ni mò ń fi yàn mọ̀nà. fọláńtẹ̀jídàlà wàlíyá múrísìdá ọ̀là amọ́lẹ̀ ni. bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó wọ́n Ọlọ́run ọba fi mọ̀nà kò ní pàdé wòlíì tí ó fọ̀nà mọ́. kọ̀dákùn èèyàn lásán o wàlíyá múrísìdá. abẹ́ni ohun Ọlọ́run bá fọ̀nà mọ́ Ọlọ́run ló fọ àrùn lò wọ́n fa dání ká lọ tán lọ. ẹni tó wọ̀ wá fọ̀nà mọ́ bá bẹ́ẹ̀ ni kò lè fọ̀nà mọ́ kí làwọn bu náà tá à ń bọ́ àlìjánnà fáwọn èèyàn sí. Al-Qur'ani ni walau sha'a rabbuka. laja'ala an-nasa ummatan wahidatan. Ọlọ́run ní ẹ̀yin mùsùlùmí tó bá wu èmi Ọlọ́run ni ìbá ní kí gbogbo yín ọmọ jẹ́ ìjọ kan náà àmọ́ kò wù mí kẹ́ ẹ jẹ́ ìjọ kan náà. wala yazaluna mukhtalifin. bàbá Gbodofu wala yazaluna mukhtalifina ló wí Sheikh Abdul Qadir wala yazaluna mukhtalifina ló wí àmọ́ lẹ́ni mukhtasimina ni wọ́n lò. àwọn tàná wọn a máa bára wọn jiyàn tí wọ́n ṣàlàyé fúnra wọn àmọ́ wọn tó ní òjiyàn mọ́ wọn ń bára wọn jà ní kí ló mú wá sí débi èpè kí ló sọ wá sí débu àwa rí i pé kì í ṣe sí Ọlọ́run mọ́ gbogbo àwọn tí bá ń jí sí Ọlọ́run láyé wọ́n ṣàlàyé ntọ́lọ́run wí wọ́n ṣàlàyé tànàbí wí àmọ́ ká máa wá bú bàbá yẹn nìkan aláǹjí sí Ọlọ́run nu o ṣé sí Ọlọ́run lélẹ́yìí gbogbo ẹni wọ́n bá sọ wípé òun gbọ́ Ọlọ́run gbọ́ à ń sọ fún wa pé ẹ gbọ́ Ọlọ́run gbọ́
ẹgbọ́ ló ń gbọ́ àwọn tí wọ́n ń ṣe wíìrìdì àwọn ni wọ́n kù lórí ìgbàgbọ́ mo tún tẹnu mọ́ gbogbo bí wọ́n bá ti rí kẹ́ tún mọ́ kọ́mẹ́ǹtì bọ́ọ̀ ni wọ́n ṣe gbọ́ ló ń gbọ́ ìwọ kírun wákàtí méjì tán láàárọ̀ ọ̀tọ̀rọ̀ nǹkan mẹ́rin ṣé ẹ mọ̀ pé ó ti jẹ gbèsè di zúrì ìrun wákà méjì ó wá dà níyàn lé lórí rẹpẹtẹ sẹ́rùn yẹn lọ́wọ́ fi fún ọ ní tọ́ wa. àwọn tí wọ́n jẹ́ Sufi wọ́n jó yé wa pé ọ̀nà mẹ́ta la ti dáná nù ayé ìgbọ́ràn wa adáràn ń bẹ ìrìnà wa adáràn ń bẹ ọkàn wa adáràn ń bẹ kí láwa fi yanjú rẹ̀ nǹkan mẹ́ta náà ni a yanjú ẹ̀ pẹ̀lú istighfaru a yanjú ẹ̀ pẹ̀lú asalatu a yanjú ẹ̀ pẹ̀lú la ilaha illallah kán mú nǹkan bí ìwà tó yàtọ̀ sí. ọ̀rọ̀ alukurani ni ó ní wala takifu ma laysa laka bi ilmu inna as-sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anhu mas'ula. ẹ wá bá ń bèrè pé kí ni wọ́n ṣe nu Sufi tí ọ̀dà ìtàlùkùránì ni a ṣe là ń ṣe ìtọ́lọ̀ ni a ṣe là ń ṣe ìtà ànábì ni a ṣe là ń ṣe. kí ìsìlámù tó dé ànábì ti wọ 40 years kó tó lọ gbàrún àtàwẹ̀ wá kí ni lọ ṣe nínú gáàrú ìráyì. ó wá sọ fáyé yìí pé àfùdọ́lù máa kú lítọ́ àná wan nabiyyuna min qabli la ilaha illallah. wọ́n ní la ilaha illallah lòun máa ń ṣe ẹ̀rẹ́ kù ṣe bó ṣe ń ṣe náà làwọn ànábì ọlọ́run tó kù ṣe. ẹ dákun la ilaha illallah àdìpédè Lárúbáwá ni la ilaha àtàwọn tó kù sédè Lárúbáwá làwọn gbọ́. bẹ́ẹ̀ bá wá pé kinní kan wọ́n lẹ́ ń fọ̀ pawókò àlìjànnú ni la ilaha illallah náà wọ́n sì ń tu sí o. àmọ́ gbogbo ẹni tí ó bá mọ̀ ìta ń ṣe òye wọn kàkà kí wọ́n bi wá pé kí là ń ṣe èébú ni wọ́n ń bú wa èpè ni wọ́n ń ṣẹ́ ìwà padà sọ́dọ̀ ọ̀rọ̀ mọ̀lánà ṣe òṣàṣì ní zombo Hasbunallah wọ́n ní tàṣọ wùfù bídí àkọ́ o ìṣe Sufi kìmọ̀ ìṣàwó à ń darúkọ lọ́rùn ni bí ọba sọ́ọ́lá òun Sufi ìsìlámù kì bá ti gòkè l'Amẹ́ríkà pátápátá pàápàá Nàìjíríà ìlú wa ẹjọ́ rí yóò pé o ẹ sì lọ ṣe làákàyè ẹyẹ ṣe bí àgọ́ nìkan ẹ̀yìn tẹ̀ ń sọ́sọ́ kú sọ́sọ́ àwọn àfáwà. báwo ṣe máa kí àwọn àfáwà làwọn ń kí wọn o. ẹjọ́ rí yóò pé o ẹ sì lọ ṣe làákàyè ẹyẹ ṣe bí àgọ́ nìkan ẹ̀yìn tẹ̀ ń sọ́sọ́ kú sọ́sọ́ àwọn àfáwà. níjọ́ wọ́n ti bú Sufi àwálẹ̀ rí à ń lọ sókè sí ni. ẹjọ́ rí yóò pé o ẹ sì lọ ṣe làákàyè ẹyẹ ṣe bí àgọ́ nìkan ẹ̀yìn tẹ̀ ń sọ́sọ́ kú sọ́sọ́ àwọn àfáwà. torí gbogbo àwọn tí wọ́n fún wa yìí bíbí àkọ́ ẹnì kẹ́kẹ́ tọ́ka sí lára àwọn àfáwà. àìdárúkọ lọ́rùn ni ẹlẹ́sẹ̀ bí àgọ́ nípa ẹ̀yìn tẹ̀ ń sọ́sọ́ kú sọ́sọ́ àwọn àfá. La ilaha illallah. bàbá wa Khaleepha Kaafy ọlọ́wọ́ ti jẹ́ ẹ̀tọ́ láyé láì ní ṣubú ẹ̀mí ẹ̀mí ṣubú lálà ọlọ́wọ́ darí ẹ̀ ọlọ́wọ́ ti yẹ ọlọ́wọ́ ṣàbẹ̀wò dáadáa. kò bàjẹ́ lórí àwọn àtànà kò rí bàjẹ́ lórí wa. ìtí oníjọ́ bàjẹ́ lórí wa ẹ dákun ẹ má gbẹ́sẹ̀ kúrò lórí ibi táwọn tàná gbẹ́sẹ̀ lé gbogbo àwa tá ń tẹ̀lé bàbá wa Khaleepha a kì í ní fashion lẹ́yìn àfa ẹni bàbá ti tẹ̀lé àfa wa ìdí ń gbé ọ̀pọ̀lọpọ̀ mùrídì ṣubú lónìí ọ̀pọ̀lọpọ̀ mùrídì òrí náírà àfa rẹ̀ mọ́ wọ́n wá gbàgbọ́ mí lọ ọlọ́mọṣà wọlé àti tóbi alukur'an wọlé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ayẹ̀rẹ́ ni tó yín o bá anabi ni. sallallahu alayhi wa sallam. ẹ má jà dàbí àwọn tí wọ́n láyé fọ́ láàyàn tọrọ o
anabi gan fọlá anabi Ibrahim tọrọ. alayhi salatu wa salam. gbogbo ẹni tó bá láìkí fọlá yàn tọrọ kò sẹ́ni rénú ẹbí rẹ ni o. gbogbo ẹni táwọn òbí rẹ bá jẹ́ ni re ọlá àwọn òbí rẹ yóò fi tọrọ wájú Ọlọ́run. gbogbo ẹ̀yin ya wa gbogbo tí ń jẹ́ àrídùnnú yín lára ọmọ Ọlọ́run níjó dìbànújẹ́. amiina. bàbá wa Khaleephatul Kaafy. adamallahu hayatahu. Ọlọ́run wọlé bó ṣe tó ọba tó bá yín gbé kinní náà dúró tí ọjọ́ dàrú Ọlọ́run níjọ́ dàrú láíláí. amiina. Ọlọ́run níjọ́ dàrú láíláí. amiina. Ọlọ́run níjọ́ dàrú láíláí. amiina. ọlá Al-Qur'ani lọ́dọ̀ Ọlọ́run. amiina. ọlá Nabi lọ́dọ̀ Ọlọ́run. sallallahu ọlá alayhi wa Mawlana sallam. Sheikh Tijani. radiyallahu ọlá ta'ala. Mawlana Sheikh Ibraheem. radiyallahu ọlá ta'ala. bàbá wa Awwalu. radiyallahu ọlá ta'ala. bàbá àgbà Mawlana Sheikh Abubakry. radiyallahu ọlá wọlá ta'ala. bàbá mi ní fàgbà Sheikh Ahmad Abdullahi Amaahullah. bismillahir rahmanir rahim. آمين. alhamdulillahi rabbil alamin. آمين. arrahmanir rahim. آمين. maliki yawmiddin. آمين. إياك نعبد وإياك نستعين. آمين. اللهم صل على سيدنا محمد آمين. الفاتح لما أغلق والخاتم لما سبق. آمين. ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم. آمين. وعلى آله حق قدره ومقدار العظيم. آمين. اهدنا الصراط المستقيم. آمين. صراط الذين أنعمت عليهم آمين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين.